ọmọ Yorùbá tí ń bẹ ń lé ẹjá jìjọ parí òwe yìí o, mo dé gẹ́gẹ́ bí ìṣe mi o. Òwe Yorùbá kan ló pé bí ilé ò bá dahoro, bí ilé ò bá dahoro, ẹ̀yin tí ẹ bá mọ̀ nínú ilé ẹ bá ń parí rẹ̀. Ẹ̀kún kẹ́kẹ́ àwọn òwe lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ lọ́nà tó jẹ́ pé orí ìkànnì YouTube mi lẹ́tì lọ rèé wò ó. Wọ́n pa òwe tí wọ́n sì sọ gbogbo ìtumọ̀ rẹ̀. Wọ́n máa parí rẹ̀. Wọn ò ní ṣe láàbọ̀ bí eléyìí. Wọ́n parí gbogbo òwe náà. Wọ́n wàá fi sí orí ìkànnì YouTube mi lẹ́tì lọ rèé wò ó. Bí ogún ńlá ṣe bẹ̀. A lè ṣe òwe tó dá lórí ẹranko 5, òwe tó dá lórí omi 5, a lè ṣe òwe tó dá lórí gbogbo ọ̀sà jẹ́ bí ogún. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti darapọ̀ mọ́ ìkànnì YouTube mi tẹ́ ẹ̀ ti subscribe, ẹ lọ rèé ṣe báyìí ní wàràǹṣeṣà àgbàwá búra náà ni ẹ lọ rèé ṣàwárí. Ẹ láìkì, ẹ ṣíà, ẹ kọ́mẹ̀ǹtì, kẹ́ẹ̀sì máa fi àwọn èròǹgbà yín, àwọn nǹkan míì tẹ́ bá tún fẹ́ ká mú wá, ẹ máa fi ibẹ̀ fún wa. Kò ní bàjẹ́ o. Èmi ti yín tòótọ́ Káyọ̀dé yín rèé, ọmọ bíbí inú Àjàó, ọmọ Ògbómọ̀ṣọ́ ajílétí àyàkókò nàkí, ọmọ ayé mi ọ̀dà. Àwa ìmọ̀ ṣe pé ràn tiwa. Ẹ bá ń parí òwe náà, bí ilé ò bá dahoro, ẹ fi ìdáhùn rẹ̀ sábẹ́ àríwísí. Kò ní bàjẹ́ lágbára Ṣèdùmàrè. Ẹ ṣeun o.